tó ẹ̀yin ènìyàn wa ẹ kú ojúmọ́ o, ṣe dáadáa la jí o, a kú bójọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀-èdè àgbáyé. A kú àsìkò tá a wà, àsìkò múra ńlẹ̀ de ọ̀gbẹlẹ̀ tó súnmọ́lé. Ọlọ́run Elédùmarè, ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ́ kúdà, yóò máa ti gbogbo wa lẹ́yìn káàkiri gbogbo kíkí tá a bá wà. Gbogbo ẹ̀yà Yorùbá àti nílẹ̀ Yorùbá àtàwọn tó wà lẹ́yìn odi, ìṣọ́ rẹ̀ àtààbò rẹ̀ yóò máa wà lórí wọn. Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ ká gbèrè tìjú, kò ní jẹ́ àgbèrè tìjú o. Lágbára lọ́wọ́ Elédùmarè, ìran Yorùbá ò ní gbèrè tìjú nínú gbogbo àdáwọlé wa. Àdáwọlé wa yóò máa yọrí síbi tó dáa lágbára lọ́wọ́ Ọlọ́run. tó ìbà lọ́wọ́ àwọn yèyé, àwọn arúgbó aṣọ mọ́balẹ̀, àfijú ẹlẹ́ tí ṣokùtùkùtù mọ́wọ́. Ìbà yín o, ẹ̀jẹ̀ ojú wa ṣe ńlẹ̀ Yorùbá o. Láàlú ògiri kò dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ o. Ẹ̀jẹ̀ ojú wa ṣe, ẹ mọ̀jà ṣílẹ̀tẹ̀, ẹ mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ mọ̀jẹ̀ kẹ́gun ayé gún wa lẹ́sẹ̀, ẹ mọ̀jà táṣọ àgbàlagbà mọ́lẹ̀ aṣọ ọ̀ka ènìyàn, ẹ mọ̀jà bá wọn tẹ̀. Ẹni táwa ṣẹ̀ta bẹ̀ tí ò ní gbà, Elédùmarè ó dọwọ́ rẹ. Mọ̀jà bá rọ ẹni bẹ́ẹ̀ dá nǹkan papọ̀, àbẹ̀ ọ́ ni. Ẹ rí gudugbẹ̀ kan já nínú ọ̀kan lára àwọn èèyàn wa nínú Yorùbá Nation. Bó ti jẹ́ pé mi àti ẹni a sọ̀rọ̀ rí, ṣùgbọ́n a máa ń gbórúkọ ara wa dáadáa, mo máa ń gbórúkọ wọn gan, wọ́n lè má gbọ́ tèmi. Bọ́dà wa Kóìkí, a kí wọn kú àsẹ̀yìndè ìyá wọn. Màmá relé, kọ́lọ́run ọba láàánú, ọba tó nìkẹ́ rẹ̀ lọ́dọ̀, kó bá fi kẹ́ rẹ̀ kẹ́yà, kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Kọ́lọ́run lẹ́bà bòróró tùnú sáwọn ẹbí wọn ní ọkàn. Bọ́dà wa Kóìkí tó ó dé nìyẹn, kì í dé bá ní ká yẹrí. Ìtẹ́rù òfin ní báyìí, Ọlọ́run á ṣe fún yín. Ìyá wà lára tí máa jẹ́ kí ọmọkùnrin ó dúró. Ìyá wà ń bẹ o, ẹ má jẹ́ àparọ́ tán ara wa jẹ́. Ṣùgbọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, gbogbo tí ìyá fi ilẹ̀ ò ní bàjẹ́. Iwájú tán dojú kọ ò ní dàrú, ẹ̀yìn tán sì fi ilẹ̀ náà ò ní bàjẹ́. Lágbára Ọlọ́run, àṣírí yín ò ní tú. Àṣírí yín tí ò tú nígbà tí ìyá wà láyé kò ní tú nígbà tí ìyá ò sí láyé. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, ẹ̀rù ò ní bà yín o àtàwọn ìyókù yín. Lágbára Ọlọ́run, bí ó ti rí nù. Ọlọ́run ọba wa bẹ̀ ọ́ nílẹ̀ Yorùbá, gbogbo àwa tó kù náà kọ́lọ́ba kó lọ́rẹ̀ ẹ̀mí wa, kọ́lọ́ba lọ́rẹ̀ ẹ̀mí wa. Fọ́tò màmá aládọ́gbọ́n gbé síbi òkè tẹ́ ń wọ̀ yẹn. Kí ni mo fẹ́ fàyọ nínú àwọn nǹkan tó wà ńlẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lórí láàárọ̀ yìí? Ọ̀rọ̀ pọ̀ gan, ṣùgbọ́n àmọ́ mú wálẹ̀ ọ̀kọ̀ọ̀kan òjèjì. Lánàá a sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ Trump àti bàbá ṣe rí. Ẹni a wí fún ọba jó gbọ́ lọ́rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹni a wí fún ọba jó gbà ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe mistake gan o. Ẹ má jẹ́ àparọ́ tàn yín jẹ. Tẹ́ bá wo orí ayélujára, ẹ rí i pé nípa ọ̀rọ̀ insecurity àtọ̀rọ̀ Trump àtọ̀rọ̀ bàbá ni wàhálà rẹ̀ pọ̀ báyìí. Bàbá ni wọn ò ní good adviser. Bàbá dẹ̀ á tún lè ní good adviser kí bàbá ó jẹ́ ẹni tí kì í gbọ́rọ̀. Mo sọ dáadáa láìmọye ìgbà, bàbá wa náà jẹ́, àwa ò ní parọ́ fún yín. Ṣùgbọ́n nígbà yẹn tẹ́ bá rí ibi tí mo sọ̀rọ̀ tẹ́nu rémi dé sí wọn, mo ní bàbá ẹyẹ ẹni tí ì gbọ́rọ̀. Mo sọ, tẹ́ bá rántí, wàláhì bàbá ì gbọ́rọ̀. Èmi ò mọ nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu fi ṣe ọkàn tó le tó bá yẹn. Mo pa láṣàmọ̀ fún yín, mo ní this is Nigeria, this is not ilẹ̀ Yorùbá. Wọ́n nínú ilé ní láti máa jèkúté onídodo.
apàrọwà apálàsàmọ̀ but bàbá ọgbà pọ́lísì lílò láwọn àyè kan ó mọ níbi tí máa ń mọ gbogbo ẹ̀dá tẹ́ bá rí láyé tí bá ń tó bá jẹ́ pé nínú ilé rẹ̀ tó bá fẹ́ tò ìta kó mọ́ tò ta bó ṣe tolé kó ya ọgbọ́nkọ́gbọ́n ẹni tó bá rí létò ọkùnrin ogun ni tọ́ wọn bá wá fún un ní chance àti tòta kó mọ́ rò pé torí pé òun ti rí inú létò òun ò rí ta tò èyàn ó ya ọgbọ́n kún ọgbọ́n ni ọ wá gbogbo àwọn èèyàn tó rí lé wọn tò ẹ kóra yín jọ àwọn lọ́ọ́ mọ̀ lu ọpọlọ wọn pé ìta ló délé ìta ló ti tòta rí nínú yín tàbẹ́yìn rẹni tó ti tòta rí ẹ pè jókòó wá kọ́ mi bọ́ ṣe tòta. wọ́n lọ́gbọ́n òdigi ìmọ̀ràn ẹnìkan ò jọ́bọ̀rọ̀ ọgbọ́n òdigi o bàbá ìmọ̀ràn ẹnìkan kì í jọ́bọ̀rọ̀ ìmọ̀ràn ẹ̀yin nìkan kò lè tó Nàìjíríà láéláé mo sọ láìmọye ìgbà mo pa lásàmọ̀ mo ní ìlú tó ṣòro ṣe bí Nàìjíríà ò tí sí àwọn èèyàn máa kábùkù bọ́ ń bì tẹ́ wà ní wọ́n máa gba èpè bọ́ ń bẹ̀ ni kò zero amount prayer àbí ability àbí capacity tẹ́lẹ̀ kó wọ́ bẹ̀ tí ò ní tẹ́ẹ̀ ní dọ́dẹ̀ tí ò ní da omi sí yín lára mọ nǹkan tó jẹ́ àwọn èèyàn rí mẹ́yẹn ni Babangida tó dá sọ̀rọ̀ kílẹ̀ wọ́n pariwo lé lórí kó ń bẹ̀ ni èyí gan bẹ́ẹ̀ náà àwọn tó pariwo lé Babangida lórí Abacha ẹ̀mí rẹ̀ bọ́ síbẹ̀ ni Ọbásanjọ́ ìyàwó rẹ̀ kú mọ́ lọ́wọ́ ń bẹ̀ ni Yar'Adua àwọn orúkú rẹ̀ jáde kó ń bẹ̀ ni Jonathan ó sunkún kó ń bẹ̀ ni wọn àtìyàwó ẹ̀ Buhari ìyàwó sá lọ́mọ lọ́wọ́ ó kó nìkan gbà tó kó mẹ́ta kò pẹ́lẹ̀ mi rẹ bọ́ ẹ wá sọ ilé tí ìrìnàjò rẹ dá tó gbá sọ̀rọ̀ kọjá táyé rẹ nítumọ̀ wọ́n lè lówó lọ́wọ́ lè nìkan kan wọ́n balẹ̀ ṣùgbọ́n ayé wọn ò nítumọ̀ kò sẹ́ni tó lè fi gbéṣẹ́ ayé Babangida gbàdúrà ìrìnàjò tó rí kúrò lásọ̀rọ̀ ó dé ìyàwó tiẹ̀ náà kú ẹsẹ̀ lọ ẹ wá mọ tá a lẹni náà tí ó bí ọmọ tuntun tí wọ́n sọ pé ìgbésí ayé rẹ yóò dàbí ìgbésí ayé àwọn tí lọ sásù rock ègún burúkú ni iṣẹ́ ayé burúkú ń tán fi ṣe bẹ yẹn Abacha sọ ẹ̀mí nù ń bẹ ẹ̀mí rẹ bọ́ síbẹ̀ ọ nígbà pẹ̀lú aráàlú torí ẹ̀ la fi sọ pé téèyàn bá yan gúgúrú fáfọ́jú èèyàn máa ń súfèé ni ẹ̀yin ò fẹ́ súfèé àwọn èèyàn tó wá ń pè yín ẹ̀tọ́ àti báyìí ẹ̀sìn bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó lè mú yín gbọ́jú gbogbo ayé lọ ibi tẹ́ ẹ ti kan àbò tẹ́ ẹ ti ń kan àbò kunu títí yín ẹ̀ ń kan lójú ẹ̀ tí kò jọba tí yàpùkù ti ń kàn yín ọdún méjì kò sẹ́ni tí ó rẹ̀ ṣẹlẹ̀ sí rí ní gbogbo tó sì jọba nínú Aso Rock 2 years lẹ́yìn fi odidi 2 years lẹ́ fi ń gba ẹ̀tẹ́ ńláńlá 2 years ọdún méjì bàbá mo sọ fún yín mo pè yín náà dájú abiyamọ dánwò pé bóyá yóò yí yín lọ́kàn padà ẹ dáhùn àṣàjà tí ó bá sọnù kò ní gbọ́ fèrè olóko Yorùbá ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè olóko àwa sọ àwọn ọba ilẹ̀ Yorùbá wà náà tó bà ayé yín jẹ́ àwọn ọba tẹ̀ ń wò yìí àwọn ni wọ́n bà ayé bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ gbogbo èèyàn wá pariwo àwọn lọ́balọ́ba adójújà kọ wọ́n pé pàtàkì bá dojújà kọ yín ẹ̀yin náà ó gbèjà lọ ká bàbá Tinubu mọ́lẹ̀ ẹ̀ sòdodo ọ̀rọ̀ fún wá rògbò yín pátá wá ń bẹ̀rù bàbá Tinubu lè sòdodo ọ̀rọ̀ fún àgbà tó tẹ́ àgbà tí bàbá Tinubu tẹ́ ayé èèyàn ọba yìí á gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí yín ẹ̀yin lẹ báyé bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ ẹ̀yin lẹ jẹ́ kójú ó tì í wàláì ẹ̀yin lẹ jẹ́ kójú ó tì Yorùbá bí Yorùbá ṣe gbọ́n tó láyé òun náà ṣẹ̀ṣẹ̀ wá
wọ́n ṣe Amẹ́ríkà ṣe wà ń kọ̀mándì fáwọn ọba wa ṣèjọba. Ojú gbà mí tì fúnlẹ̀ Yorùbá. Mo ń sọ níbì kan lánàá, mo ní Yorùbá wà gọ́líbù, ẹnìkan ní Yorùbá wà gọ́líbù. Ẹ wà gọ́líbù. Gbogbo ọba yín rí pé ọmọ wọn ń tu ọkọ̀ bí ó ṣe yẹ kó tù. Kò sí kankan tó lè sọ dodo ọ̀rọ̀. Àwa ọmọ kéékèèké, àwa àṣẹ́ẹ̀dí làwa tá à ń sọ̀rọ̀ yìí, àṣẹ́ẹ̀dí làwa tá à ń sọ̀rọ̀. Ìgbà tó yá àwa tá à ń sọ̀rọ̀ wọn ń pera wa ní àgbààgbà ilẹ̀ Yorùbá. Nígbà tí ò ságbàgbà tó fẹ́ yọjú mọ́ níbi ìjẹkújẹ, níbi ká jẹ ìjẹkújẹ ká mọ́ lè sọ dodo ọ̀rọ̀. Gbogbo ìdákẹ́ ẹ̀wọ̀n rán. Nígbà wọ́n gbé sẹ̀ríà ìwọ̀lú yìí wá, àwa àṣẹ́ẹ̀dí náà ládìde tàtàkó. Ìgbà wọn pa ọba nílẹ̀ Yorùbá, àwa àṣẹ́ẹ̀dí náà la jáde. Kò sọ́ba tó sọ píún. A tún wá fẹjọ́ bàbá Tinubu sùn yín pé ṣé kò ní sọ̀rọ̀ ní, kò sì sọ̀rọ̀ tó fi dòní. Èrè ọ̀rọ̀ tí kì í sọ, tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn Boko Haram, àwọn ajínigbé, èrè rẹ̀ ní ń jẹ lọ́wọ́ yìí lẹ́ẹ̀rí tí ń ṣẹlẹ̀. Kéèyàn lágídí ọkàn. À ń sọ pé ìlú bàbá rẹ̀ wọ́n pa ọba mẹ́ta, wọ́n pa ọba mẹ́rin. Bàbá Tinubu sọ ha níjọ́ wọ́n pa ọ̀làkùnrin. Bàbá Tinubu ò tí ì di pírẹsidẹ́ǹtì ńgbà náà, wọ́n pa ọ̀làkùnrin. Bàbá Tinubu wá lọ kí bàbá tó bí ọ̀làkùnrin. Ẹ̀ wọ́n á lọ sọ kàtìkàtì ń bẹ̀ ń sọ pé àwọn Fúlàní ò jẹ́ dán wò. Òun la jẹ́ pé àwọn ayé assassin ni. Àwọn èèyàn tán dẹ̀ rí pé Fúlàní herdsmen ló pa arábìnrin yìí. Bàbá Tinubu fẹ́ yí nítorí pé ẹ̀ ń wá ìbò Fúlàní. Mo wá tó pariwo, mo tó ṣe fídíò kan, mo ní bàbá stop politicking. Ẹ pa ká máa ṣòṣèlú, ẹ pa tì. Ẹ má fi gbogbo nǹkan ṣòṣèlú nílẹ̀ Yorùbá. Bàbá, ibi tẹ́ ẹ bá dé, òṣèlú ti gbé jáde tí gbogbo ayé ti rí yín. Ẹ má fi gbogbo nǹkan pátá tẹ́ ẹ bá dé ṣòṣèlú mọ́. Ibo bá ti rí ẹ jẹ́ káwọn èèyàn máa rí. Ẹ má parọ́ tán èèyàn jẹ. Ẹ má ṣe báyìí kẹ́ máa dìbò àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Ó léwu lásìkò tẹ́ ẹ wáyé. Àsìkò tẹ́ ẹ wá ó ní kẹ́ máa build ọjọ́ iwájú yín lókù àti ibi tẹ́ ẹ jókòó sí. Ẹ tó bẹ̀rẹ̀, ẹ tó ń ṣòṣèlú. Wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀, ẹ lọ ọbẹ̀ ọ̀tọ̀ ní kẹ́tẹ́ fẹ́ máa wí. Àfìgbà tó bá àlú yẹn gbà lẹ́nu yín pé ẹ má sọ yẹn mọ́. Kì í ṣe tó ṣàwọn nu. Ọba yẹn gbà lẹ́nu bàbá Tinubu ni níbi òṣèlú ṣíṣe. Ẹ tó dé àwọn èèyàn wọlé lórí ń bẹ̀. Wọ́n pa àwọn èèyàn wa nínú igbó Kwara bí. Wọ́n pa àwọn òkè ọdẹ. Odidi ijọ́ kan wọ́n dẹ̀ rán odidi ẹ̀mí àwọn èèyàn lọ. Wọ́n clear odidi ìlú bíi 22. Àwọn ń pè bàbá Tinubu ṣàkíyèsí. Ẹ sọ̀rọ̀. Ẹ sọjọ́ tẹ́ kí wọ́n ní Kwara pé ẹ kú rọ́jú. Ẹ sọjọ́ tẹ́ kí wọ́n l'Oǹdó níjọ́ wọ́n pọba ní Àkúrẹ́ ní Èkìtì. Ẹ sọ nígbà wọn Ọ̀wọ̀ masaka. Ẹ sọ ń tẹ́ sọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ mọ sọ̀rọ̀, ayé ò mọ gbọ́n yín. Ayé ò gbọ́n yín. Ẹ lọ wo gbogbo nǹkan táwọn èèyàn grant lọ́dọ̀ mídíà káàkiri. Ẹ sọ̀rọ̀ ló mú àwọn èèyàn fò sódì kejì lọ report. Àwọn tó report, mo ń sọ nǹkan kan fáwọn èèyàn ní bàbá Christian tó wá láti India yẹn, ọmọ Plateau yẹn, wọn ló report action tó nígbà tẹ́ ẹ tẹ̀lé tí sẹ́yìn lẹ̀ ń sọ̀rọ̀. Àwa ń rí nǹkan tí ń ṣẹlẹ̀. Àwọn tó report yín máa fi fídíò, máa fi fọ́tò wọn náà hàn síbi tẹ́ẹ̀rì. Fọ́tò wọn ẹ̀rí lápá bíbá yìí. Àwọn tá lọ report yín, wọ́n report inú wọn tó dùn, wọn tó jubilate. Ẹ̀yin tẹ́ ẹ̀ dá nǹkan kan mọ̀. À ń sọ nǹkan fún yín pé àwọn èèyàn report ni. Ẹ̀ sọ pé bàbá kan kìíní yẹn ló go viral. Kí ló go viral? Kí ló go viral? Àwọn àná ti send àwọn kankan tẹ́ máa tẹ̀. A ti send àní sọ. Ẹni bá rí ẹ máa bá tẹ̀ pìnrìnpìnrìn. Ẹ máa bá report ẹ̀ kó máa lọ kó go viral. No Yorùbá referendum, no Nàìjíríà ni. Àṣe mọ́. Àbáwọn èèyàn tí ò ní òótọ́ ṣe mọ́. Ó ti sú everybody. Ó ti sú wa. Ẹ sọ fún Trump.
afẹ́ ká pé Nàìjíríà ni àṣẹ mọ́ kí ni ìwúlò resources tẹ ní pé tí wọ́n bọ̀ wá gbé gan kò bí mi ṣe dó yìí wọn ò tí ì fi báyìí rò lémi lórí kan pé Petroleum Trust Fund náà fi ṣe báyìí rò yìí gbà máa lọ lò ní school tí mo fi kúrò ní school. ẹni bá ti jèrè Petroleum Trust Fund rí nínú yín kó jáde láti 1960 àbí 1970 náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ìwé epo Nàìjíríà ẹni bá ti jèrè epo Nàìjíríà rí kó jáde lẹ́yìn pé ká lọ tò nílé epo ká sọ pé kò sí epo ká ra no scarcity ká tó line ká ra gallon ká gbé pamọ́ sílé ìlú tó lépo. Bàbá Tinubu ìjọba yín wá dé gbogbo ẹ̀dá tó wà ní abẹ́ ọ̀run nílẹ̀ Yorùbá believe pé ìrọ̀rùn ti dé pé nǹkan tá a kàn nídìí ni pé tí Bàbá Tinubu ti débẹ̀ káwọn èèyàn kan máa lọ kálàáfíà ọ̀kan máa lọ kí gbogbo nǹkan máa lọ sínú wẹ̀dẹ̀rẹ̀ láàrin ìlú láláì ní sí wàhálà. Bẹ́ẹ̀ lẹ́ ń gbé pọ́lísì wa lójoojúmọ́ ọdún kan ẹ̀ san iye báyìí ọdún báyìí iye nǹkan báyìí lẹ́ẹ̀fì san àwọn àṣà taxa iye nǹkan wá wọ́n débi pé ẹ wá tí ì kéde nígbà tẹ́ ẹ ti ṣèjọba yìí wípé ẹ̀yin aráàlú láti ọ̀la lọ ẹ lọ máa gba oúnjẹ mi báyìí ẹ lọ máa gbówó mi báyìí kò sí nǹkan tó jọ ẹ tó fáwọn èèyàn lówó ẹni káwọn obìnrin kan lọ máa rẹ́gísítà káàkiri gbogbo báńkì wọ́n fún 75,000 àwọn báńkì ẹbí Fidelity kan tó ti wà ní Lẹ́kì ìyẹn ní táwọn obìnrin ọba ti ní 5,000 lọ́wọ́ kò sí fọ́ọ̀mù táwọn fún wọn ìyẹn náà ń bẹ màá fi hàn yín sí kẹwò. 5:30 a.m. Ibeju Lekki, Lagos. Dozens of elderly Nigerians, men and women, standing, sitting, and waiting in front of Fidelity Bank. They came to register for a 75,000 naira government grant, a program meant for the poorest of the poor. But what I saw broke me. I got there before 6 a.m., hoping to observe and maybe to help the aged who have been waiting since dawn. By 9 a.m., a bank officer came out, and what he said changed everything. Hear this. What these aged people said in Yoruba is that we cannot afford 5,000 naira. And what actually happened? The bank officer told everyone, if you are just about to register, you must have BVN, NIN, utility bill, and 5,000 naira cash. 5,000 for a grant for people who can barely eat. Though I spoke with several of the aged Nigerians who had trekked a long distance to get there. Many didn't even have the 5,000 on them. Yet, they were told to bring the 5,000 before registration. Listen to one of them. We cannot pay 5,000 because we are asked to pay 2,000. And they said this morning we are going to pay 5,000. Well, I can't pay 5,000. I'm with 2,000 this morning and with all the credentials. Okay. Mama, àwọn tó sọ pé kẹ́ wá èlò ni wọ́n san. 1,000. 1,000 náà san. Ṣé ẹ ti gba fọ́ọ̀mù tẹ́lẹ̀? Mo ṣe wà no. Èlò náà wá ní pé kẹ́ ẹ san. 5,000. Ṣé ẹ ní 5,000 yẹn lọ́wọ́? Ní ìtẹ́ ní mo wà ní. Kí ni ọjọ́ orí yín mà? 75. 75 years old. Yes. Ṣé wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́ mú 5,000 wá ni? Rárá òye nísìnyí ni wọ́n sọ. Okay. President Tinubu, can you hear? I believe you can hear what is happening. Anybody in charge of this is Fidelity Bank at Ibeju Lekki. What they are saying is that the masses should pay 5,000 naira before they can access your program. My name is Brown. Here is where the corruption got exposed. The 75-year-old woman earlier said they were told to come with 1,000 naira. And the other lady said they were also told to come with 2,000 naira. Meanwhile, some anonymous who doesn't want to show themselves on camera said they were here last week and they were told to pay 1,000 naira. And they have gotten their own account number. Some others that came late last week paid 2,000 naira for the same process. Do the bank think nobody knows anything about this? I left the scene briefly to report at the nearest police station. Òun lè rí yẹn
tẹ́ bá wò tẹ́ bá gbọ́ nǹkan tí ọ̀bọ̀n yẹn sọ pẹ̀lú àwọn obìnrin tó tó láyìn lẹ́ẹ̀kan níbi tàkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣò yẹn ẹ rí i pé ọ̀rọ̀ 75,000 grant tẹ́ sọ pé fẹ́ fún wọn olóbí tó bí yẹn àwa náà gbọ́ gbogbo information láti bí 4 weeks ago àṣebẹ nípa àrí níbi wọ́n mọ̀ pé ìtànjẹ ní ìtànjẹ ẹ̀ǹgbẹ́ ti ṣe irú ẹ̀rí tẹ́ ní 500 billion kan wà tẹ́fẹ́ fáwọn èèyàn gbà tó kó wọ́n tí gbogbo nǹkan wọ́n tó ń jẹ bẹ̀rẹ̀ sí wọ́n tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí wọ́n lọ nígbà tẹ́yọ subsidy táwọn ọmọ Nàìjíríà kan sọ pé kò yẹ ká gbowó yẹn ni owó yẹn ó yẹ kí wọ́n fi ṣe nǹkan gidi ní faraàlú tí mo ní ẹ gbà á àjẹmọ́nú yín ni ẹ ní rí mọ́ èmi nìkan ni mo tako kí nìyẹn gbà yẹn mo ní owó tí federal government fẹ́ fún yín 500 billion tó lóun fẹ́ pín faraàlú yìí kódà kó jẹ́ 2,000 ló bá kàn yẹn gbà á pé ìjọba òṣèlú rẹ rí fún Nigerians tẹ́ ẹ bá gbà á yóò jẹ́ rẹ́kọ̀dù pé níjọ́ tẹ́yìn náà ti wà lórílẹ̀‐èdè yìí o ẹ jèrè 2,000 àbí 1,000 naira làwọn èèyàn kan ní irọ́ ní owó yẹ òkà kankan àwọn tí wọ́n yó wọ́n kọ dínà àwọn tí ò yó tẹ̀bí ń pa níjọ́ náà láwọn tó láwọn ló lẹ́nu ọ̀rọ̀ àwọn náà ní owó ra dátà bọ́n ṣe kọ dín nìyẹn federal government kó 500 billion rẹ̀ ó kó lọ gbàtà padà gbọ́ wọ́n lọ subsidize àwọn tí ń lọ Mọ́kà lọ́dún náà lọ́hùn ọ̀rọ̀ bíi 2 years ago nínú ilé náà láwà mo bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn lórí kànnì níjọ́ náà lọ́hùn pọ̀ mọ́ Nàìjíríà ṣé wọ́n dáyà máa yé yín ni èèyàn lòun fún yín 500 billion kẹ́ lọ pín ẹni ńlá pé ìfẹ́ kówó yẹn kéré tó bá jẹ́ pé kíníkan ni kí wọ́n fi ṣe àwọn akó lọ sí àwọn tí ń lọ Mọ́kà wọ́n fi sponsor wọn lọ wọ́n fẹ́ bú bàbá Tinubu pa mo hàn rẹ́rìn nǹkan ẹ̀yin lẹ́ ń fáwọn pípù ìláyọ̀yọ̀ ẹ̀yin fún ara yín lẹ́ ń jẹ́ kí wọ́n máa ṣe tí wọ́n ń ṣe because ẹ̀tọ́ yín gangan ẹ̀ ní bèrè gọ́ọ̀mẹ̀ntì yóò tó wáyọ̀ tó sọ pé òun fẹ́ ṣe nǹkan yín lẹ́yìn tó sọ pé ó kéré ẹja kókó fowó yẹn ṣe nǹkan míì kí ló kàn yín ìwọ tí wọ́n ti yó wọ́n dínà mọ́ àwọn tí ò tí ì yó ìṣòro tá a ní àwọn tí wọ́n live averagely yẹn àwọn ní problem tí Nàìjíríà ní àwọn gangan ní problem tí orílẹ̀-èdè yìí ní ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ káwọn tí ò yó rárá ó yó because ojú yóò tún máa ràn àwọn tó wà sẹ́nẹ̀tì yẹn náà tẹ́ bá ní ká lọ fún nǹkan àwọn èèyàn ládùúgbò wọ́n tún jí nígbà ayé lockdown náà tí Buhari lọ yá owó kan tó fi ra oúnjẹ wọlé gbogbo oúnjẹ yẹn lẹ lọ kó sínú ilẹ̀ Haúsá wọn pín ní àpò náà pín fáwọn èèyàn wọn nílẹ̀ Yorùbá ń bí ṣe náà lọ kówó náà lọ kó oúnjẹ náà lọ ti pamọ́ àgbà táwọn èèyàn lọ ń bọ́ọ̀sì tiẹ̀ tán lọ ń fọ́ ògiri tán kó oúnjẹ jáde la tó mọ̀ pé wọ́n kó oúnjẹ sílẹ̀ Yorùbá náà irú àwọn èèyàn tó lọ yàn tàwa nù torí ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ tẹ́ mọ̀ gbìjà wọn àwọn tí máa gbìjà arú yín yìí ó yẹ kí wọ́n máa lẹ̀ wọ́n lóko pa ni but a lot of people mọ̀ wípé mistake ni káwọn jáde káwọn defend ìjọba mistake ẹ̀yin lẹ́ ń bá yé àwọn èèyàn jẹ́ lẹ́jẹ́ ká yé àwọn èèyàn nítumọ̀ lẹ́jẹ́ kí ìjọba ṣe the needful ṣé bí wọ́n ṣe ń ṣe gbogbo olóyìnbó nìyẹn táyé wọn fi dá àwọn tí bí ò rí nú rò tán bá ti lè jókòó síbi kan tán gbogbo mu báyìí tán rí igbó mu wọ́n ti gbàgbé àwọn èèyàn tán govern ìdí ni ẹ tá fẹ́ ń wá gbogbo gbà ẹgbọ́n nǹkan tí lady yìí náà sọ. ṣojú everybody dẹ̀ ti rọ́rọ́ tó wà nílẹ̀ mo ti ń pariwo level of insecurity láti 2 years ago lórí page every single time ni mo ti ní President Tinubu you have to step up your game as regards the level of insecurity. ó ti délẹ̀ ń sìn báyìí láti àná social media is on fire. You know, one thing about me is I always say things before it happens. I will prefer solution. I will say the likely problems if you don't do the right thing. Now, mo rí gbọ́ pé President Tinubu ma meet pẹ̀lú President Trump. But does he even have to get to this extent? But nǹkan tell me more ni pé if maybe certain things have been put in place, ọ̀rọ̀ yìí kò ní anybody ò ní rí agenda push. Tí bá dé sọ̀rọ̀ insecurity yẹn gbà ẹ̀yin kan máa wá sínú DM mi ọmọ àlè Yorùbá ni mí ṣé ọmọ àlè Yorùbá ni mí sìn àbí mi kì í ṣe ọmọ àlè Yorùbá tí a bá fẹ́ kí ìlú dá a lè fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ tí a bá fẹ́ kí ìlú tòrò yín o lè fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ ìyí tó bá dẹ̀ ṣe tó bá dá a máa lanu sọ́pà eléyìí dá ìyí tó bá dẹ̀ tó bá kun díẹ̀ káàtó èèyàn gbọ́dọ̀ ní láti sọ ni
Nísìn báyìí, everybody wants to kiti kata. Show ye ko di buy in the first place. He has been president for 2 years. Money speed is slow. Money President Tinubu, do what you have to do. Level of insecurity take boju. Àwọn èèyàn máa pa àwọn èèyàn ní Benue. Kò ní sí any statement látọ̀dọ̀ president. Wọ́n máa pa àwọn èèyàn ní East. Kò ní sí level of kíní kankan látọ̀dọ̀ president. Wọ́n máa pa àwọn èèyàn ní North. Kò ní sí nǹkankan látọ̀dọ̀ president. It is uncalled for. Right now, opinion tèmi ni pé major problem tí Nigeria face by, insecurity ni. Sherry Tobale is tackle insecurity, economy must stabilize. A lot of things might go back to normal. But aba sọ̀rọ̀ ẹ máa ní ọmọ àlè Yorùbá ni o. Báwo la ṣe máa fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ? Báwo ni ìlú ṣe fẹ́ tòrò téyàn bá sọ̀rọ̀ pé nǹkan báyìí o, bó ṣe yẹ kó ṣe lélẹ̀, bó ṣe yẹ kó ṣe lélẹ̀ yìí. Èyí tó bá dé ṣe tó bá dá máa jáde máa sọ pé President Tinubu ẹ kú iṣẹ́. Èyí tó bá kùn díẹ̀ ká tó of course ọ̀rọ̀ náà la máa sọ. Because at the end of the day, àwọn aráàlú ní ẹ̀tọ́. Wọ́n ní ẹ̀tọ́ kílù dá kílù tòrò. Kókó nǹkan tí irú àwa ìdé ìjókòó sí ní ilé lórí nìyẹn pé kí Nàìjíríà dá kí Nàìjíríà tòrò. Kí gbà ru àwọn èèyàn lọ́rùn. Kì í ṣe kí bàbá àti ìyá sùn sínú ilé kan tó lajú kan tó mọ̀ wọ́n á dẹ̀ pa odindi ìlú run. Àwọn kan á lọ attack odindi ìlú lóru mọ́jú wá pa èèyàn 100 wá pa èèyàn 50. Kò normal now. Kò normal, ẹ jẹ́ ká bára wa sọ tọrọ kò normal. Lọ́rọ̀ insecurity nílé nìyẹn sọ̀rọ̀ lé lórí. Ṣẹ́yìn náà gbọ́ nǹkan tó sọ báyìí sìn. Ọdún méjì sọ̀rọ̀ lédi yẹn o sọ̀rọ̀ lórí TikTok. Ó ní 2 years ago ló ń tẹ́ ń pariwo insecurity. Ó láwọn èèyàn máa ya gbáhùn ní bí làwọn èèyàn wá ṣe rí nu. Ẹ̀yin lẹ cause gbogbo problem yìí. Lẹ́ni Trump wá ń bọ̀ ẹ̀ tó ti bọ́ta. Yóò gbalẹ̀ wa ní o. Yóò gba gbogbo epo wa o. Epo owó. Epo tí bàbá rẹ̀ ti náwó rẹ̀ tipẹ́tipẹ́ àbẹ̀lẹ̀ tí wọ́n ná. A kàn gbọ́ epo èmi ò fojú bí mo ṣe pẹ́ tí mo jọmọ Nàìjíríà tó. Tí ó jẹ́ pé Nàìjíríà ní crude oil káàkiri mi ò rí nǹkan pé crude oil rí ẹni bá rí nínú yín ó jáde tó bá rí crude oil rí kó jáde wá ta kó wá sọ pé crude oil rí bó ṣe máa rí rè kò sẹ́ni tó rí nínú yín lẹ́yìn petrol so àwọn tí ní crude oil máa ń tán fi crude oil wá ṣe ẹ wà tún mọ gbìjà wọn ibi táyé yín ti ń fọ́ tá à ń sọ fún gbogbo ìgbà nìyẹn ẹ máa bọ́ tẹ́ mọ defend the government tí ò ní kankan ṣe pẹ̀lú aráàlú. Bàbá Tinubu la bí ó ṣe pa owó federal government Nigeria lẹ́ 2026 wọ́n sọ gbogbo tax náà fẹ́ gbà ní o withholding tax ní o VAT ní o personal income tax ní o kíni kan sí gbogbo ẹ lọ ẹ wá béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n plan tí wọ́n ní faraàlú pé ok láti next year náà lọ o hospital yín ọ̀fẹ́ lẹ́mọ̀ lọ o kíni kan bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe rí o àfowó tá fẹ́ gbà lọ́wọ́ wa. Kò sọ pé omi yín o láti ọdún tí ń bọ̀ lọ èmi ní ìmọ̀ fowó ríru omi wá fún yín tẹ́ máa mu ṣùgbọ́n yín gba táàsì lọ́wọ́ yín ẹ mọ̀ pé yóò ṣàjẹ́ kílẹ̀bà bàtà ló yẹ kó jẹ́ tẹ́ bá gbowó lọ́wọ́ yẹ kẹ́ fi kankan rọ́pò fún wa kò sí plan faraàlú kò sí plan faláboyún mo sọ ní fídíò mi tó kọjá lọ ẹ lọ wo gbogbo hospital Nàìjíríà pátá kò síbi táwọn èèyàn ti kú lójoojúmọ́ tán rùkú jáde kò sí equipment gbogbo àwọn ọmọ yín tó brain tán lè ṣiṣẹ́ tán lè tọ́jú àwọn èèyàn wọ́n ti sá lọ lóyìnbó lọ ṣiṣẹ́ níbi tí wọ́n ti sanwó fún wọn ọ̀pọ̀lọpọ̀ tá a pè ní dókítà bíbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní private hospital káàkiri wọ́n máa divert yín ni even níbi tí wọ́n tó ní chemist tí wọ́n divert yín kó omi kan pé yà lọ sọ́dọ̀ kíní kan lọ rògùn yẹn tó ti lè rògùn yẹn nìyẹn oògùn hospital náà kó lọ bẹ́ẹ̀ ìjọba orí kankan ṣe sí adẹ report àwọn kíní gbogbo gbà ìjọba orí kankan ṣe sí Trump wá dé wọn ń gbòyìn jìgìjìgì ẹ jẹ́ kí Trump dá wọn rú náà káwọ bó ṣe fẹ́ rí bó ṣe fẹ́ lọ ẹ jẹ́ kọ́kọ́ figi fọ́ gbogbo wọn lórí ká mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí ọmọkùnrin tó ti ń sọ̀rọ̀ ẹ gbọ́ nǹkan tó sọ nípa kan tí Trump sọ̀rọ̀ lé lórí. When I see this Donald Trump matter, you Nigerians are actually missing something very important because this trending tweet by Trump is not actually the first tweet by Trump. So actually, initially, Trump tweeted, "Christianity is facing an existential threat in Nigeria. Thousands of Christians are being killed. Radical Islamists are responsible for this mass slaughter. I am hereby making Nigeria a country of particular concern.
But that is the list of it. When Christians or any such group is slaughtered like is happening in Nigeria, something must be done. I'm asking Congressman Riley Moore, together with Chairman Tom Cole and the House Appropriations Committee, to immediately look into this matter and report back to me. The United States cannot stand by while such atrocities are happening in Nigeria and numerous other countries. We stand ready, willing, and able to save our great Christian population around the world. Trump, right? This was the first initial tweet about Trump's concern to the Christians in Nigeria. Now, the next tweet is this popular one. If the Nigerian government continues to allow straight buying of Christians, the USA will immediately stop all aid and assistance to Nigeria and may very well go into that now disgraced country. Guns are blazing. So to completely wipe out the Islamic terrorists who are committing this almost. Now, the Nigerian government better move fast. You see, this is the trending tweet, Abi. So, well, a lot of Nigerians are speculating in comment sections about if they are in support of Trump to come invade Nigeria to save the Christians, or they have ulterior motive, right? Because all this kind of stuff have actually happened before. Look at the Afghanistan stuff, Osama bin Laden, the Libya, Gaddafi, now Nigeria, right? Well, we all know Boko Haram has been existing during the time of Goodluck Jonathan until now. You see, but I actually will be dropping some instances that you can actually now weigh and correlate. Now, this is what most of you Nigerians don't know. After that Trump's tweet, some of the board member for POTUS Trump, some of them came out to tweet that, see, this guy Gunter said, how many states should emerge from ex-Nigeria, like tagged at POTUS and still tagged Pulse, like they are already calling Nigeria X. Do you know the meaning of that? Let me show you another one. Now, say yesterday, Tinubu and the Nigerian Parliament, blah blah blah, they put out a press statement, right? So now this same Gunter, the board member of Trump, now quoted the press statement and said, seems Nigeria president is fighting for his Nigeria, but it was never a working state for all Nigerians. So still put hashtag ex-Nigeria, it will be. Like, that's like they are very sure the plan is already in motion, right? It will be on top of our own country. Now, see, another board member of Trump, right? This person, Dr. Walid Fares, said Port Harcourt, I'm going somewhere, to deter Boko Haram and other jihadist groups in Nigeria and to stop their massacre of Christians and threats against moderate Muslims, advised the Trump administration to establish an emergency base in Port Harcourt, the main port city of the Biafra region. They bring Biafra inside the statement, Abi. The reason why they won't establish, Abi. So such a move would enable the rapid deployment of international humanitarian aid, particularly assistance from American churches. President Donald Trump has issued 2 strong statements condemning. You see, I told you, 2 statements. Trump don't drop. We say now one day trend for Nigeria on an attack on Nigerian Christians community, and has directed the Secretary of War to prepare. Now, this is where I'm going actually. Port Harcourt, right? See, as a Nigerian, most of us are supposed to know this, but if you Google mineral resources in Port Harcourt, see the answer here. The primary mineral resources in Port Harcourt is petroleum, crude oil, and natural gas. A sedimentary rock mineral that is the region. See, the first oil well in Nigeria was drilled. The first oil well in Nigeria was drilled near Port Harcourt, and the city is a center for oil refining and gas processing. Now, see, now they said, you see, like other mineral resources found in the broader Niger Delta. Now, though not necessarily within the immediate city of Port Harcourt, so its mineral resources that are still found in Port Harcourt include bitumen, limestone, iron ore, coal, and sand. Guys, Port Harcourt that they are saying they want to establish a base. Can you see? And now, to make matters worse, this another board member of Trump, Dominic Taxi, he posted an AI video, then tagged it, Nigerian Christians will be rescued soon. A war sequence. Most people don't know the video was actually it's actually AI. See, war sequence on how they are going to invade Nigeria and rescue Nigerian Christians, that are facing all these stuffs, buying from Boko Haram and jihad and all those. Like, they mean business. But wait, first of all, now see the difference between America and Nigeria is the first tweet that Trump tweeted, it was just within 24 hours. Next day, now Trump drop another tweet, say, I think don't tag in congressmen, say, if I look into this, they don't get back to him. Second day, that's how very fast America can be. But Nigeria, if they talk say they want to look into something, 2 months later they are still looking into it. Do you see? But still wait though. I want you guys to watch this video. Yes, USA funding Boko Haram, ISIS, Al Qaeda group. Yeah, watch this video first. Because your money, $697 million annually, plus the shipments of cash funds madrasas, ISIS, Al Qaeda, Boko Haram,
ISIS Khorasan, terrorist training camps. That's what it's funding. Well, this video, actually, before you overthink, it was not under Trump's administration, like before Trump became president. That was since then, yeah? So now, this is another president, and he's focused on neutralizing anything that seems like a threat. And for you all to know how very serious the matter is, I know say for the first week, yeah, Trump been tagged, then Congressman Riley Moore say me then look into the matter and get back to him. That Riley Moore self come out to Twitter say him even tag Tinubu to the government of Nigeria and official BAT. President Trump has provided forewarning: if you do not correct the current situation of inactions to stop the mind of our brothers and sisters in Christ in your country, the days of the US looking the other way are over, right? So it be like saying that to go meet Baba like this, so go collect Funpa, Mante, and Nasari. Cause now it be like say, what if you come anytime? So actually, guys, now with this analysis, what do you guys think? Do you think the US actually have an ulterior motive in trying to save Nigerian Christians, or actually all our resources have they been actually profitable to us? Like, what is the use? Because all these oils, all these things save, say with the benefit from them. So if the US actually come take over, will they still pay us, or we should just allow Nigerian government to sort it? Or do you think the US just want to come and save Nigeria? Are we going to end up like Libya? Are we going to end up like Afghanistan, Iraq? Because any country that the US try to go there to try and sort, even NATO self-tweet say after then NATO then say won't support US. So Nigeria like this, all of our country don't deal like we could take jackpot seriously. Of course we know say for this country, me they shall not reach Lagos and Oyo State. My own parents, Papa and Mama, then they Oyo State. So me I did Lagos, so me they don't reach that side. So guys, what do you actually think? Drop your own honest opinion in the comment section. Like, what do you think about this issue like this? Because Tinubu abego, it's set on can Trump to Wale. So guys, click the follow button. You will never see my page again. I will update you guys on whatever it is. Nisoki, tell me fi kun. Ẹ̀yin ni àwọn a sọ lórí program tá ṣe lánàá. Bàbá kan pè mí láti America. Èmi àti bàbá dẹ̀ máa ń fà á díẹ̀. Tọ́lá máa pè mí nígbà. So wọ́n mi fẹ́ bá wọn ágì lánàá mo dákẹ́. Wọ́n ní bàbá ṣá àwa highlight là ń wo fídíò ẹ̀. Àwa highlight ni àwa náà lọ school. Mo mọ̀ pé wọ́n fẹ́ bá ọ̀rọ̀ kan wá ni. Ṣùgbọ́n mo wà ń bíṣẹ́ ọ́fíìsì mo wà lánàá. Mi lè máa ágì pẹ̀lú wọn. Mo fi wọ́n lẹ́ẹ̀kan sọ gbogbo nǹkan tó fẹ́ sọ. Kásá tiẹ̀ máa lọ. Wọ́n ní Bọ́lá Tinubu kò lè bírèkì Nàìjíríà, kò lágbára àti bírèkì ẹ̀. Mo wá ní bọ̀ kí ni rísì tán ṣe ń sá fún káwọn ọmọ Ìgbò rúlu Nàìjíríà. Ó ní torí pé ó wà nínú constitution Nàìjíríà pé téèyàn kan tó bá ti ṣígun sí government kò ní right, kò ní fún irú níbẹ̀ ìran bẹ́ẹ̀ ní opportunity láti di president Nàìjíríà. Kí wá nájọ́ mọ orílẹ̀-èdè Nàìjíríà fún? Ẹ máa gbọ́ bí wọ́n ti kọ́kọ́ ṣùtà ara wọn lẹ́sẹ̀ nìyẹn. Jẹ́ kán lọ, àwọn èèyàn láwọn ò bá yín ṣe mọ́. Jẹ́ kán lọ, ó lìdì sí wọ̀. Ẹ wá ja wọ́ ọ̀tá ẹ wá ní ṣùgbọ́n nígbà tó ti lè bá wọn jà báyìí o, ara wa lẹ máa jẹ́ ṣùgbọ́n ẹ̀ nílé lọ, ẹ̀ nílé di president Nàìjíríà. Ẹ gbọ́ níbo wọ́n ti ń ṣerú ẹ̀ lábẹ́ ọ̀run. Òfin wo ló sọ bẹ́ẹ̀? Ó jẹ́ iní ibi tó ti ṣùtà ara wọn lẹ́sẹ̀ nìyẹn. Ibi tó ti wá tó ṣùtà ara wọn lẹ́sẹ̀ lẹ́lẹ́kejì tí mo fi sọ pé wọ́n ní kí mo sọ pé Yorùbá wà gọ́líbù mọ́. Tí Yorùbá bá ní wà gọ́líbù, àwa náà la kàwé títí ta kàwé débi kan tó sọ fún wa pé wọ́n ní if you cannot bend rules you will remain poor. Tó bá wà níbì kan, àwọn tí wọ́n máa ń fẹ̀mí òfin dè, àwọn tí ò níbi tí wọ́n ń lọ náà fòfin dè. Àwọn tí ń jíwó wa lókè àwọn ń bend the rules ni. Ẹ ti rí kíkọ́ tó mú wọn rí. Ẹ ti rí kó sẹ́ńtẹ̀sẹ̀ ní tó jí owó Nàìjíríà rí pé ó lọ ẹ̀wọ̀n ọdún mélòó kan, ẹ gbọ́ rí. Àfi táwọn máa ń jà láàrin ara wọn politically. Ẹ ti ẹ bá rí tó bá sẹ́ńtẹ̀sì òsídà kó jẹ́ pé ó ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ lórí kọ́ńtrátì kan náà fi ṣe fún nígbà tágbára dé. Ìtọ́ máa ń ṣẹlẹ̀ nìyẹn o, àṣírí bẹ̀rẹ̀ gbọ́ lẹ́nu mi lé nìyí. So àwọn ń bend the rules. Ṣé constitution Nàìjíríà sọ pé ọmọ ìlú ò gbọ́dọ̀ jẹun ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbowó lọ́wọ́ wọn? Ṣé constitution Nàìjíríà tán gbé dání ṣọ́n ló sọ bẹ́ẹ̀? Bàbá
alẹ́ ẹ̀ tí gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ gẹ́ẹ̀tì mi dáadáa mi sọ pé wọn àṣòfin but you can bend rules. ṣé mi lè fún níjọba Nàìjíríà ní màá rí àwọn èèyàn mi nínú wàhálà yìí ní ìnífẹ̀ẹ́ mi lélẹ̀ lórí òfin wo ló fẹ́ mú mi ṣe báwa la ṣòfin ẹ jẹ́ kófin yẹn jáde nígbà tá a bá ti lọ kófin ó jáde èmi ni màá sponsor kíni referendum wọn èmi tí màá ṣe rè but gbogbo yín ìwé tẹ̀ kà tí Yorùbá kà ó wà fẹ́ tiwa láwọn àbìkan ó sọ wá di dèdèrìn gbogbo Nàìjíríà wá ń gùn wá bí kẹ̀kẹ́ ẹ rọ pé gbogbo wàhálà yà wà láṣẹ ni gbogbo wàhálà tẹ̀ ń wò lé ní Yorùbá ló sọ Nàìjíríà dáńtà tó dà yìí táwọn ẹni tí ò kàn kankan níran ṣé ẹ mọ̀ tí gbé Ṣàgárí fi rúlu yìí grade 2 Ṣàgárí fi rúlu Nàìjíríà grade 2 NEPA bill ní Buhari fi rúlu yín NEPA bill ẹ̀yin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ sọ pé ẹ lè bend the rules torí ẹ̀ mo ṣe ń sọ fún yín pé Tinubu ní agbára àti da orílẹ̀-èdè irú olúkálùkù máa bá tiẹ̀ lọ tèmi ń sọ fún yín nù tó bá wù yín ẹ má lọ ronú yín pé nǹkan tó kànú ẹ̀yin náà máa ṣe bí àwọn elite tẹ́ ń sọ yìí elite tó yẹ pé tí nǹkan máa ṣẹlẹ̀ lẹ́yìn kùlẹ̀ kò ní sọ̀rọ̀ tí wọ́n fi ba yí ẹ̀ jẹ́ èmi ò ní sọ ju báyìí lọ́n ti bí orí kan ní ilé nìyí èmi ti ń tòótọ́ bàbá àṣà.